Dídé Olúwa súnmọ́ tílé, àyànfẹ́ múra o. Ọkọ ìyàwó máa fẹ́rẹ̀ dé nígbà tẹ́nìkan kóró. Wọn náà wò Iran, wọ́n ju bọ́ǹbù níbí, wọ́n ju bọ́ǹbù lọ́hùn. Gbogbo èèyàn ti kú. À ń gbọ́ èrò ogun àti ìrọ̀kẹ̀kẹ̀ ogun. Lọ́ka Matthew 24, ṣé wò ó rí i pé gbogbo ohun tí Jésù sọ pé ó máa ṣẹlẹ̀ ló ti ń ṣẹlẹ̀? Ó túmọ̀ sí pé dídé Olúwa ti súnmọ́. Bẹ́ẹ̀ ni àkókò fún wa rèé láti jí lójú oorun wa torí pé ìgbà àti ìgbàsókè wa ó ti mọ̀ ju ìgbà tí a ti kọ́kọ́ gbàgbọ́ lọ. Jésù ò ní pẹ́ dé. Ǹjẹ́ o ti múra láti pàdé Jésù? Dídé Olúwa ó kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà ọ̀rẹ́ mi. Dídé Olúwa ó kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà. Ó lè jẹ́ lónìí tàbí lọ́la mi máa mọ̀. Ó lè jẹ́ lọ́sàn-án tàbí lálẹ́ mélòó sá. Tó bá dé, tó bá dé n ó fààyọ̀ pàdé Olúwa mi o. Tó bá dé, ṣòro ti àwọn múndíá 10, àwọn 5 jẹ́ ọlọ́gbọ́n, àwọn 5 jẹ́ òmùgọ̀. Nígbà tí yẹ pé ọkọ ìyàwó dé nígbà tí wọn kò rò, àwọn kan ò ní epo mọ́ nínú àtùpà wọn. Ǹjẹ́ o ní òróró nínú àtùpà rẹ? Ẹ̀mí mímọ́ yóò gbé èmi àti ẹ wọ̀. A gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe kòríkòsùn wa, kí a kún fún agbára Ọlọ́run, ká sá fún ẹ̀ṣẹ̀ àti gbogbo ìwà búburú tí Bíbélì ní ká má ṣe, kí a wà ní ìmúrasílẹ̀ nítorí pé ìgbàsókè àyànfẹ́ ó ti súnmọ́. Jésù lè dé ní àkókò káàkókò. Ǹjẹ́ o ti múra dé? Dídé Olúwa ó kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà o ọ̀rẹ́ mi. Ó lè jẹ́ lónìí tàbí lọ́la mi ò máa mọ̀. Ó lè jẹ́ lọ́sàn-án tàbí lálẹ́ mi lè sọ. Tó bá dé, tó bá dé n ó fààyọ̀ pàdé Olúwa mi ò bó bá dé. Dídé ṣùgbọ́n àtọ̀ wá pé kò fi ayé rẹ̀ fún o. Bọ́ọ̀rẹ́ mi o, ò ń bọ́ láwọ̀ sàn mo. Gbogbo ojú ni yóò rí o. Àtàwọn tó gùn lọ́kọ̀ o, àtàwọn tó dé ládé. Jésù ń bọ́ láwọn sàn mo. Ṣó ti múra? Gbogbo ojú ni yóò rí o. Àtàwọn tó gùn lọ́kọ̀ o, pẹ̀lú àwọn tó dé ládé. Bẹ́ẹ̀ ni Jésù bọ̀ lófurufú pẹ́ láyọ̀. Ọjọ́ ayọ̀, ọjọ́ ayọ̀. Àwọn tó fẹ́ yóò fò lọ pàdé rẹ̀ o. Ọjọ́ ayọ̀ ayọ̀lá o. Wọ́n yóò pàdé Olúwa ní sánmọ̀ o. Gbogbo wa pẹ̀lú Jésù yóò wà níbẹ̀ o. A ò bọ́ lọ́wọ́ àníyàn àtàrò. Ọjọ́ ayọ̀ ayọ̀lá o. Fi ayé rẹ fún Jésù lẹ́yìn ọ̀la lè pẹ́ jù. A bá mi lẹ́nu ìrere bí Jésù bá dé. A bá mi lẹ́nu ìrere. Ó máa ní